I get several questions lórí àwọn tí wọ́n máa ń sọ pé àwọn obìnrin máa ń ní omi tó pọ̀ lára àti àwọn tó omi máa ń dà lọ́yàn àwọn tán bá ń dó wọn lọ́wọ́ pé during coitus kí ló máa ń fà tó omi máa ń pọ̀ gan-an. Ẹlòmíì send ẹ̀ pé omi yẹn pọ̀ ó pọ̀ tó ìtọ̀ then ti ọyàn yẹn náà. Ṣé ẹ rí tí obìnrin bá ń rí ìbálòpọ̀ tó bá ní ìbálòpọ̀ tó ń dóko lọ́wọ́ anywhere tómi bá ti jáde lára obìnrin pé omi jáde lára ẹ̀ gan ó kọ́kọ́ túmọ̀ sí pé ó gbádùn okó yẹn because obìnrin máa ń respond to touch ni ọkùnrin ló máa ń wà spontaneous obìnrin máa ń wà responsive and part of pé obìnrin respond ó gbádùn touch ó gbádùn okó ni pé omi máa jáde irrespective of ibi tó bá ti jáde lára ẹ̀ tómi bá jáde lára obìnrin during dídó ó gbádùn okó yẹn touch gbogbo àwọn angles gbogbo àwọn walls ibi tó yẹ kó touch lára ẹ̀ probably ó possible kó yẹ pé obìnrin yẹn ò experience irú nǹkan bẹ́ẹ̀ yẹn rí bóyá tó kùn tí ò bá tí ì rò pé ọkùnrin tó touch ẹ̀ bẹ́ẹ̀ yẹn rí ó possible kó má rí omi tó pọ̀ so bómi bá ṣe pọ̀ tó lójú ara obìnrin ní level bó ṣe gbádùn okó sí is nothing to worry about but ẹ bá feel pé wà uncomfortable you can see doctor fún ti omi tó jáde lóbò bẹ́ẹ̀ omi ọyàn tómi bá jáde lọ́yàn obìnrin náà pé obìnrin dóko obìnrin gbádùn okó ni ṣùgbọ́n the only implication àti tọyàn nìyẹn ni pé tó bá jẹ́ obìnrin tó ń wá ọmọ tó fẹ́ lóyún ó ṣeé ṣe kó má lè róyún ní at that time because as the bómi ṣe ń jáde lọ́yàn yẹn interpretation tí ó ń fún ọpọlọ ẹ̀ ni pé ó ń tọ́mọ lọ́wọ́ ó mì pé prolactin level ẹ̀ high prolactin ni hormone tí ó máa ń jẹ́ kó àwọn tó máa ń lactate tó máa ń fọ́mọ lọ́yàn hormone yẹn ló ń ṣiṣẹ́ fún omi ọyàn so ara ẹ̀ máa sọ fún brain ẹ̀ pé this woman is having a baby pé ara ẹ̀ máa believe pé ó ń tọ́mọ lọ́wọ́ so possible kó má lè ní oyún ẹnìkan ni ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tó ti dàgbà tí ò gbóyún mọ́ tí ò wọ́ ọmọ mọ́ kò sí méjì kéèyàn má darí èèyàn láàmú pé omi ń jáde lọ́yàn obìnrin tóbìnrin bá ń dó okó so those are the two answers and the two questions and moreover ẹ máa dóra yín dáadáa ẹ máa dóra yín déédéé especially ẹ̀yin tẹ́ bá ti gbéyàwó tẹ́ bá ti fẹ́ ìra yín sílé ẹ máa dó okó ẹ máa dóra yín tẹ́ bá dóra yín ẹ máa release oxytocin yẹn o ní hormone tó máa ń mú kóbìnrin àtọkùnrin bond ẹ máa bond gan ẹ máa bond together ṣùgbọ́n tí ò bá sí dídó tóbìnrin gbóbò pamọ́ tọkùnrin náà kó pamọ́ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ bond kò ní sí bonding ṣóyé wa so ẹ máa dóra yín then ìwọ tó bá mọ̀ pé tó bá ti ń gbọ́rọ̀ okó tó bá ti ń gbọ́rọ̀ òbò ó máa affect ẹ má wulẹ̀ gbọ́ mọ́ ṣóyé wa èèyàn tí ò bá ti gbéyàwó náà ó lè kọ́ ó lè mọ ní ìmọ̀ nípa rẹ̀ kò sí nǹkan tó burú nínú kéèyàn ò ní ìmọ̀ àwọn tán ní mọ̀ nípa dídó náà lọ ń dóko láì tí gbéyàwó ìwọ tó bá ní ìmọ̀ nípa sẹ́ẹ̀sì wàá reserve ẹ̀ títí tó fi marry nítorí wípé àwọn hormones yẹn wọ́n èsì hormones téèyàn fi ń tọ́ ìpèlú téèyàn fi ń ṣeré so nígbà míì gan wà tán mọ̀ pé kí ni àwọn ìwárí àwọn onídokùnrin àwọn onídobìnrin tó yẹ pé tán bá kọ́ ẹ̀kọ́ tán ní ìmọ̀ gbígbọ́ yẹn gan lásán ó lè inspire àwọn to go and marry to go and settle down instead of jumping from one place to another so ó ṣe pàtàkì fún wa lẹ́yìn mo rí kọ́mẹ́ǹtì kan gbà téèyàn kan ní ọ̀rọ̀ okó àtòbò náà ni lèmi ń sọ ṣe mọ̀ wípé oríṣiríṣi department ló wà nù ṣe ìrànṣẹ́ wọn tí wọ́n ń ka owó tí wọ́n ń gbàdá mẹ́wàá tí wọ́n ń gbọ́ rẹ̀ èèyàn ìdásí ti hàn míì arúgbó lọ́lọ́run ràn sí ẹlòmíì ọlọ́run ràn sàn ọmọ wẹ́wẹ́ ẹlòmíì ọlọ́run ràn sóríṣiríṣi èèyàn sóye department okó àtòbò lèmi wá èmi kọjá ààyè mi sóye abáhùn abá sórí ọ̀fẹ́ tán gbẹ̀gbẹ́ àìgì mímọ̀ lọ ilé nítorí department ibi tèmi wà tí kálukú wà lẹ́jẹ̀wọ̀n ni sóye abáhùn so ìsídà kí n wá aṣú tàbí kí n sọ ọ̀rọ̀ okó àtòbò so yà bá ọ̀rọ̀ kó àtòbò gan ìwàásù náà ni so yà bá torí mo máa ń là so ó ṣe pàtàkì fún wa láti mọ̀ ẹ máa dóra yín déédéé ẹ máa ṣe ìbálòpọ̀ ẹ máa fi àyè lẹ̀ fún dídó nítorí wípé tẹ́ bá fàyè lẹ́kùn dídó gáàpù máa ṣẹlẹ̀ tí gáàpù bá dẹ̀ ti ń wà bẹ́ẹ̀ wàhálà ló máa cause so omi dídà lóbò omi dídà lọ́yàn téèyàn bá ń do obìnrin lọ́wọ́ kò sí problem kankan ó mì pé tọkùnrin bá understand the anatomy ara obìnrin to understand the anatomy ara obìnrin tó mọ àwọn places tó yẹ kó touch lára obìnrin yẹn máa damira ó máa release ni ó máa wet ni so it's nothing to worry about you can read more about it for you to be able to get more information so that is what we are saying adẹ̀ ti sọ pé àwọn tí wọ́n ti gbéyàwó ní dídó wà fún kò sí fún àtàn tí ìgbé ìyàwó bẹ̀wọ̀ tó ti gbéyàwó náà lè lẹ́nu ó lè kẹ́kọ̀ọ́ nítorí pé ìmọ̀ òpin sí ibì kan so dídó ṣe pàtàkì láàrin ọkọ àti ìyàwó ẹ máa dóra yín déédéé ẹ máa change àwọn positions and styles so that ó máa fún yín ní good memory so bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun gan.